ìjọba Nàìjíríà lórí ọ̀rọ̀ Islam tí ẹ bá dákẹ́ pé àwọn àfáà ló ní ọ̀rọ̀ ẹ̀sìn tí ìjọba ò bá padà lọ fi òfin de àwọn àlùfáà tú orúkọ ẹ̀sìn wàláhì wọ́n padà kógun wọ̀lú ìtógbó pa ìlú ìhun torí pé wọ́n ti sọ Islam di afẹ́ní fún ọmọ kékeré láti mọ fi rí àgbàlagbà fín lórúkọ Islam orúkọ Islam ni wọ́n lò ní ọmọ lẹ́yìn òfin mọ ìyájú ṣáájú tí ò ní sílẹ̀ kankan wọ́n á ní ọ̀rọ̀ ẹ̀sìn làwọn ṣe gbogbo òlu tí bẹ́ẹ̀ bá ti rí bẹ́ẹ̀ ìlú yẹn ń ṣe tán àti wá parun ní ọlọ́run jẹ́ Nàìjíríà parun ẹnu àwọn àfáà ò kára wọn ẹnu àwọn àfáà ò kára wọn tí Nàìjíríà ìjọba Nàìjíríà tẹ́ẹ̀ bá ti fẹ́ kí wọ́n fi ẹ̀sìn in the name of ẹ̀sìn kí wọ́n tú ìlú ìka ẹ tètè gbé ìgbésẹ̀ tó lágbára lé àwọn àfáà lórí torí ọlábòsí lọ́pọ̀lọpọ̀ wọn ọmọ yálìmọ̀ tí ń sọ̀rọ̀ yọmọ yìí wàláhì àwọn àfáà àgbàgbà kan ní wọ́n bẹ lẹ́yìn rẹ̀ nítorí pé wọn fẹ́ gbàfẹ́ ní ọlọ́run yẹn lórí nítorí pé wọn fẹ́ fi ọ̀wọ̀ fún aṣáájú wọn ò fẹ́ bí ẹ̀tọ́ sí ààyè ẹ̀tọ́ gbogbo ayé ló mọ̀ wípé ìjẹ́ olórí Islam inú ilé Sheikh Adam ló wà ibẹ̀ la gbọ́dọ̀ gbé sí jàmáà kálukú wa bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ̀tanú kó mọ́ lè bá àdíbẹ̀ kó mọ́ lè bá ṣe wọ́n wá kó àwọn ọmọ kéékèèké jáde fún ọmọ tako bàbá Mudiru òun yẹn mọ̀ wá ń béèrè pé ta ló fi jẹ́ ta ló jẹ́ lórí ó dáa so ponú ni màá wá sọ bí bàbá Mudiru ṣe ń jẹ́ àmín fún gbogbo mùsùlùmí ní Nàìjíríà màá wá sọ ìtàn tí bá wá sọ tàn yálìmọ̀ àwọn àfáà tó tiẹ̀ jáde àwọn ẹni bí àwọn abẹ̀sìn àwọn kàyàn àwọn olówó òfò tí wọ́n rà sísìn kí wọ́n mú kí wọ́n kọ́ ìyàbí káwọn náà bọ́ta kí wọ́n parú ìtàn tó jọ tí mo fẹ́ pa yìí kan parí ní Islam tá a bá ti rí àfáà tẹ bá pàtàn títàn rẹ bá kún bẹ́ẹ̀ á dá ìjòló padà sílé rẹ̀ nígbà tí Mọ̀lánà Sheikh Adam nǹkan bí ọdún tó pẹ́ sẹ́yìn tí bàbá Sheikh Adam bẹ̀rẹ̀ iṣẹ́ àkọ́mọ́nkéwú tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ dáwà tá a bá ní káwọ́ pé ta là fà gbà ní Nàìjíríà yìí nípa pé akọ́mọlékè èdè alif bá tàṣà tó kò ní ankari mu amiru wa tàtijọ́ ìtọ́jú yìí wà pé bàbá Kamaluddin Al-Adabi ni láàrin bàbá àgbà Sheikh Kamaluddin Al-Adabi àti bàbá Sheikh Adam ìṣepọ̀ tó dáa ìṣepọ̀ tó dánmọ́rán níbẹ̀ láàrin wọn jàmáà tí àwọn méjèèjì dẹ̀jọ́ fi foríkorí tí wọ́n darí ẹ̀sìn títí wọ́n fi jọ kúta àgbọ̀ pínkì láàrin wọn jàmáà tábà rí ọmọ kí wọ́n gàzì kan tó bá wá ń sọ pé wọn bìí bàbá Sheikh Adam ló fi ń tàbùkù bàbá Kamaluddin olórí burúkú ọmọ ni ọmọ yẹn olórí burúkú lọmọ yẹn tábà sì rí ọmọ bàbá Kamaluddin kàdàbí ìyà kan tó ní pé torí bàbá Sheikh Kamaluddin ló ṣe ń tàbùkù bàbá Sheikh Adam olórí burúkú ọmọ kéwù ni torí àwọn bàbá méjèèjì wọ́n fi ìmọ̀ kò mọ̀ wọ́n foríkorí wọ́n gbé ìsìlámù kalẹ̀ bí táwọn ti dogun èyí tó bá pé kò sí àsìkò tó dán mọ́rán àti ìfi olórí fólórí ìgbà fólórí ni bàbá Sheikh Adam ò ní dé Asia nílẹ̀ lágbáwá kí wọ́n béèrè lọ́wọ́ wọn pé ṣé ẹ̀yin là àfa àgbà ìsìn nílùú yín kí bàbá Sheikh Adam máa wá sọ pé rárá àfa àgbà ìsìn ń bẹ Nàìjíríà tó dá sáájú mi bàbá Sheikh Adam wá àṣàrà wọn tọ́ka sí Mọ̀lánà Sheikh Kamaluddin Al-Adabi tó bá jẹ́ sí pé irú ẹ̀mí tí wọ́n àfa àtẹ̀ní tó ní yẹn tí wọ́n ò lè forí fẹ́ tó ju ẹ lọ yẹn ó bá jẹ́ pé wọ́n ni wò ní ṣerú ẹ̀ nígbà tí bàbá Sheikh Adam dálé kéwúlẹ̀ sí Abẹ́òkúta nínú àkọ́kọ́ ọmọ kéwú tí bàbá Sheikh Adam kan kéwú ni bàbá Sofiyullah Kamaluddin Al-Adabi tí wọ́n dàkọ́ bí Mọ̀lánà Sheikh Kamal ṣe tó bá jẹ́ sí pé ìkórira àbí àìnífẹ̀ẹ́ àbá ìgbà fún bẹ́ẹ̀ lọ́kàn bàbá Kamal Sheikh Adam ṣé wọ́n fi àkọ́bí wọn fún wọn ó di méní nínú àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ dáná sí fún bàbá Sheikh Adam gbàrà lóhùn lé ó ní àbúrò bàbá wa AB Salah fẹ́ torúkọ Sheikh náà àbúrò bàbá wa AB Salah ni wọ́n fa àbúrò wọn kalẹ̀ fún bàbá Sheikh Adam tí wọ́n ń tẹ̀lé Sheikh Adam kiri tí wọ́n ń dáná sí fún bàbá Sheikh Adam ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń jẹ́ ọmọ kéwú níjọ́ náà lábẹ́kúta fún bàbá Sheikh Adam àtàríyá tí wọ́n ní ọmọ kéwú Sheikh Kamal ni wọ́n títí kó tó wá di pé bàbá Mọ̀lánà Sheikh Adam níbi tí wọ́n ti ń polongo ẹ̀sìn kiri tí wọ́n wá dé Òṣogbo kó tó wá di pé wọ́n fa bàbá àgbà Mọ̀lánà Sheikh Yahya Agodi fún bàbá Sheikh Adam láti Òṣogbo jàmáà tó bá ṣe rí pé ní kò sí ìdánmọ́rán láàrin bàbá Kamal àti bàbá Kamal ní ìkórìíra bàbá Adama nínú ṣé bàbá Kamal yóò fi ọmọ wọn fi àwọn ọmọ kéwú wọn lẹ̀ orí gbogbo ẹ̀yin onítàn kíntàn lẹ́nìí ẹni tó pàtàkì fún yín kò yé mi ẹgbẹ́ àtàbúrò ìrìn àjò ìjẹ́gbẹ́ àtàbúrò níbẹ̀ láàrin mẹ́ríkàsì àti àdàbí káàjọ́ ń jọmọ̀ ìyá kan náà àtàdàbí àti mẹ́ríkàsíyà kò sí tó yẹ kó sí wúwú kẹ̀kẹ́ láàrin wa àtàgbà bàbá Kamal kú tí bàbá tí Adama kú bàbá Kamal ò náwó àbúrò kankan sínú bàbá káàsì bàbá wa rẹni tó bá pìtàn ọ̀rọ̀ fún yàjẹ́ pé olórí burúkú ló ń tàn kí ni mo fẹ́ fà ọ́nà ibi tí mo lọ yìí ipa kékeré kọ́ ni bàbá Mọ̀lánà Sheikh Adam kó nínú Zumratu Adabiya bàbá Mọ̀lánà ní contribution bẹ́ẹ̀ gẹ́gẹ́ bàbá Kamal náà ṣe ní contribution nínú mọ́kàsì tábàyọ̀ yẹ kúrò ká padà wá sí Abẹ́òkúta ń bí Sùlí Abíọ́lá bàbá Mọ̀lánà Sheikh Adam ni wọ́n dá alẹ̀ tí wọ́n fi lé kéwìn lọ́lẹ̀ tí wọ́n sì ń kó àwọn àfáà síbẹ̀ tí wọ́n kọ́ mọ́ kéwù tábà padà sí Madul Arabiya bí o tiẹ̀ jẹ́ bàbá Sheikh Adam ló bá wọn dálẹ̀ o bí o dáwọn náà bá dálẹ̀ o àmọ́ kò sí gbogbo ayé ló mọ̀ pé ipa kékeré kọ́ ni bàbá Sheikh Adam kó lórí ètò kọ́ mọ́ kéwù Madul Arabiya níbi ká fún wọn ní ustaz níbi ká bá wọn dásètò níbi ká ràn wọn lọ́wọ́ bẹ́ẹ̀ náà níwò
bẹ́ẹ̀ káàkiri gbogbo àyè nílẹ̀ Yorùbá yìí tí tó fi dénú mọ́kàtí kò ń bí. Ẹ wá sọ fún mi nípa àtìkọ́ ọmọ kéwù nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àìmọ̀ tí wọ́n jẹ́ àwọn aṣáájú nílẹ̀ Yorùbá yìí, èyí tí mò ń sọ fún alájà Kàbílà Káúlà ìtàn tẹ́ ń pa ìtàn tí ò tọ́ ń dára rárá ni. Lẹ́yìn tí àwọn àìmọ̀ bá níbi tí gbogbo wọn ti ń parapọ̀ tí wọ́n ń jókòó tí wọ́n ń pè ní rábítà, àwọn imams, àwọn alfas, iṣẹ́ Sheikh Adam ni. Jàmá, àìdíà Sheikh Adam ni àwọn ni wọ́n máa ìdí àwa, àwọn ni wọ́n tẹ̀ tún bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ lórí pé tá a bá ń kóra wa jọ kí ni ó máa jẹ́ àǹfààní èyí tí ó máa jẹ́ tẹ̀gí fún wa tí ó máa mú iṣẹ́ ìwú wa lórí. Tọ́ba ká tó ṣe Adam ni wọ́n kọ́ mọ́ pé káàkiri gbogbo ilé àwọn ìmáàmù. Tọ́ba mú àǹfààní àkájọ́ bá dé sàkáwá fún ṣe Adam ó gbé fáwọn ọmọdé pé ẹ máa pé káàkiri gbogbo ilé àwọn ìmáàmù. Jàmá, àtàǹbà Kábíọ́lá ọ̀rọ̀ àmọ́tò fún bàbá láwọn ò ní dùn àti tó bá gbogbo àwọn ìmáàmù. Bàbá ìyá tèmi, bàbá ìyá mi, àwọn náà gbà ní mọ́tò náà torí inú àwọn sẹ́sọ̀ àyà olórí ajé. Jàmá, inú àwọn tó gbà fún ṣe Adam láyé lọ́run tí wọ́n ti jẹ́ àfáàgbà tí bàbá olè sọ pé ta ní jẹ́ bẹ́ẹ̀ tí gbogbo bàdà àtòkè àti ilẹ̀ rẹ̀ gbọ́dọ̀ sọ pé ta ní jẹ́ bàbá olórí ajé. Nínú àwọn tí mo lè jẹ́rìí pé wọ́n tẹ̀lé ṣe Adam tí wọ́n sì jàǹfààní tí ń jẹ́ láti tẹ̀tọ̀ àyímọ̀ nìyẹn. Àìdíà Sheikh Adam ni nínú wípé kí a fi ẹ̀sìn ká lọ mọ́ ìjọba lẹ́sẹ̀ kí àwọn ọmọ mùsùlùmí ó máa jàǹfààní ìjọba eléyìí tí wọ́n pè ní RK teacher lẹ́nìí ṣé Adam ló pe ìdí àgbọn wípé àwọn ọmọ mi tá à ń kọ́ ń kéwì ṣé fọmọ Nàìjíríà làwọn náà ṣé Islam lẹ́tọ̀ọ́ kankan nínú Nàìjíríà ni ẹ má bá mi wáyé fún wọn káwọn náà máa jẹun kó má jẹ́ sí pé wọ́n máa ṣe jálàbí ni wọ́n máa fi jẹun nìkan. Irú wọn ní sàti gbogbo yín tẹ́lẹ̀ ayé ní Sàláfì tẹ́lẹ̀yìn lẹ́gbàá wájú nínú ètò ìṣèjọba ètò gbé ètò àwọn ni wọ́n láyà lálẹ́ ṣe Adam nítorí gbà tí Adam fàyè yìí lẹ̀ tó di pé àwọn àfáà ń lo oore ọ̀fẹ́ láti máa lọ sí skul máa gbowó oṣù làwọn náà ń ṣe pọ̀ pẹ̀lú àwọn teachers ní ìwé díẹ̀ ń ta sí wọn létí. Ìbẹ̀lẹ̀ ìdí àpé ká lọ kàwé sí ló ti ń wáyé ní gbogbo à ń ṣe Islamic study school à ń ṣe ìkẹ̀kẹ́ study school scholar tí ó máa sọ pé lọ́ni kó bọ́ta kó wá jiyàn ọdún òun lè bẹ̀rẹ̀ rẹ̀. Èmi pàṣẹ Adam ńlá ọ̀nà tí wọ́n pe ìjọba ni táǹfààní wọn ní òṣèlú ni ìyẹn ní màá sọ báwọn làwọn ọlọ́pàá Nàìjíríà kò ní gbà fẹ́mi tó fi sọ. Ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà ibi tí bàbá rẹ ti lapa nínú ọ̀rọ̀ ìsìn àtọ̀rọ̀ Nàìjíríà ó padà sọ àwọn tí wọ́n dẹ̀ tiẹ̀ sẹ́yìn náà jáde wọ́n sọ wọ́n pè tán bí táwọn ti jẹ́nu ẹ̀sìn yìí. Nígbà bàbá ṣe Adam ńlá ọ̀nà yìí lẹ̀ sínú ìjọba tán tíjọba recognize ń jẹ́ kéwú nínú ètò ìṣèjọba wọn lágbára tẹ̀sẹ̀ dọ́wọ́ ìjà àfa lódì pé àwọn àfa náà lórí ọ̀fẹ́ àti mọ́ cross láti inú kéwú ẹmọ sọ pé àwọn lọ sáyà rúkè àwọn lọkẹ̀lẹ̀ kíni kàkè tó fi wá di gbogbo wọn bàbá jù. Tí ọmọ Nàìjíríà kẹ́kọ̀ọ́ bá sọ pé òun ní ìṣepọ̀ òun lọ kéwú nílẹ̀ Lárúbáwá nígbà bàbá ṣe Adam débẹ̀ tán ni wọ́n ṣiṣẹ́ ni wọ́n kọ lẹ́tà ni wọ́n ṣe gbogbo ètò tí wọ́n ṣí ọ̀nà yẹn kalẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé òun lọ kéwú nílẹ̀ Lárúbáwá tó bá dàbí irọ́ ìtàn tí mò ń pa yìí ẹ̀yin Sàlàfíyà àbẹ́nikẹ́ni nínú àfáà nílẹ̀ Yorùbá ẹgbẹ́ ìtàn míì tó tako tí mò ń pa yìí de ọba àjọmọ Sùmùrà ọba àjọmọ Àdàbí ọba àjọmọ wo ọba àjọmọ Madu ọba àjọmọ anywhere tó o bá sọ pé ìwọ ní access àti lọ sí Saudi Arabia lọ kéwú iṣẹ́ Ádámà ló ń jẹ àbí kí ni ìtàn máa bàbá àti àwọn alábáwá gbogbo kéwú tẹ́ lọ gbé lọ síbẹ̀ tẹ́ lọ mọ́lé kéwú ṣé Ádámà tí gbogbo àfáàgbà lẹ̀ Yorùbá náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ níjọ́ tí Ádámà wá ń ṣiṣẹ́ yẹn gbogbo àwọn olówó tí wọ́n tọ bàbá yìí wá èyí mọ́ríkàsì wọn ò fún wọn láyè kí wọ́n náwó sínú ọba mọ́ríkàsì yóò bá kẹ́kọ̀ọ́ fún sí Ádámà yóò ṣe sàárà ni bólú bá fẹ́ gbó fún sí Ádámà wọn lè lọ gbé fáfáà mi ìkẹ́kẹ́ ní ọ̀rọ̀ yóò di bẹ́nẹ́fìtì rẹ̀ lẹ́yìn tí sí Ádámà kú ọdún mẹ́wàá sẹ́yìn ìgbà yẹn bá wọnú ọba mọ́ríkàsì ẹ bèrè pé mọ́ríkàsì òun náà wá dá gbogbo tán láwọn pẹ́sidẹ́ntì ń tẹ̀ tán láwọn olówó ayé ń tẹ̀ wá dá kí ni wọ́n wá sí síbí bàbá yẹn ná gbogbo ẹ̀mí rẹ̀ àti gbogbo tó lò bàbá ṣe Ádámù tí wọ́n sọ ń dọ́kan tí ìbá ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àfáà lé ní tó rò pé òun lùpọ̀ síbi kan òun ní kíníkíní ìkárù ọkàn ìkórira ọkàn sínú ọba mọ́ríkàsì lé ní kò fẹ́ fi òdodo san òdodo ni Ṣádàm tán tó kò ń dọ́kan tí wọ́n ń sọ yí pé wọ́n ní mò ń fọwọ́ ra kùn pé mò ń fi ń ṣe fáàrí ìyìn ṣe fáàrí ara ní mí nì nítorí ẹ̀sìn bàbá yẹn wá gbogbo ayé rẹ̀ kò náni ọmọ kò náni ara rẹ̀ kò náni ẹbí rẹ̀ ó wá kú Ọlọ́run wá gbé mùdírù mọ́ríkàsì dìde pé sóun ti mójútó ogún tèmi tí jẹ́ Islam ìwọ Habibullah Adam ìwọ náà lọ dìde lọ́mọ bẹ̀rẹ̀ sí ní mójútó ogún tiẹ̀ náà mùdírù wá ná nǹkan kan nínú ayé wọn sórí nǹkan nítorí inú ọba mọ́ríkàsì yìí lọ mọ́ríkàsì àti gbogbo tí mùdírù lè mọ́rí sísìbò sí lójúmọ́ ogún ṣé Ádámà ni ọmọ àrọ́mọdọ́mọ ṣé Ádámà ni ó jogún ẹ̀ University of Mọ́ríkàsì wọ́n dálẹ̀ ogún ṣé Ádámà ni ọmọ àrọ́mọdọ́mọ ṣé Ádámà ni ó jogún ẹ̀ diploma tí wọ́n ṣe ọmọ àrọ́mọdọ́mọ ṣé Ádámà ni ó jogún ẹ̀ kí wọ́n lè gbé ti mùdírù nínú ẹ̀ mùdírù yìí náà wá ń fi gbogbo ayé wọn wá ń fi mójútó ogún ẹni tó mójútó ogún tọ́lọ́wọ́n ọba tí ṣe Islam ó wá di àsìkò tó yẹ ká yin onítọ̀hún síwájú pé ó yá gbogbo wa àfáàgbà gbogbo ilẹ̀ Yorùbá kẹwàá ṣe kíní ti kẹ panupọ̀ pé mùdírù Mọ́ríkàsì olóògbé àwọn yín láwà ní ìjáde Ifá lẹ́nìí yàtọ̀ sí ti Mọ́ríkàsì àlífà gbogbo mùsùlùmí Amirul Mu'minin ìyàbẹ̀ ẹnu wa dé kálukú wa mọ̀lẹ̀ láàfáàgbà kálukú wa di ṣéwù lọ́dọ̀ ara rẹ̀ ó dásìkò tó yẹ ká gbé orí fún mi tó yẹ kó rí tọ̀ ìgbà yẹn ìkórìíra wa dé jẹ́mọ́ ìgbà yẹn la wá ń láti ṣe la wá ń rí tí ò da
kálukú ẹ wá ń bẹ àwọn ọmọ kéékèèké síta ẹ wá ń gbó fún wọn kí wọ́n máa bú onítọ̀hún. Allahu Akbar. àbòsí lẹ́ ń ṣe o, Ọlọ́run ò sì ní forí dá lábòsí láyé. gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀dọ́dọ́ tẹ́ ẹ tẹ̀lé ẹ wá ń wọ̀ wá wí ẹ̀ orí bákan ó ṣe bákan ìwọ́n tí wọ́n sọ pé yẹn rí bákan yẹn ìwọ owó láti ẹ 100% mùdírù fi mọ́jú ọ̀lọ́gbọ́n tó sọ pé báyẹn ṣe tó fi ń kórìíra yẹn tó bá bu ara rẹ̀ wá rí pé ìdí ń bẹ lára tẹ wọ́ọ̀sì ó bọ̀ 100% tó sọ pé wọ́n kórìíra yẹn. ọ̀rọ̀ ọmọ Yẹ́límà ọ̀rọ̀ rẹ̀ ò dùn mí o torí ó dá mi lójú wípé ìròmí rẹ̀ ti ń jó àwọn onílù abẹ́ omi rẹ̀ ni wọ́n pọ̀ a sì mọ̀ wá a máa ní dákọ̀ ẹnìkan ni Ọlọ́run ó san kálukú lẹ́sàn pẹ̀lú wáì àmọ́ ọ̀rọ̀ yẹn kọ́ lè fi fẹ́ sọ èyí tó ṣe pàtàkì pé yálà afẹ́ akọ nínú Islam tí Islam ó bá rojú dandan ní ká panu pọ̀ káfẹ́ nìkan so lórí mo ti ń sọ láì mọ iye ọdún tó bá jẹ́ pé èmi àfa ìwọ àfa èmi náà ṣe ìwọ náà ṣe ìwúlá bá fi hàn táàfi kú àní rójútù kan sí Islam ilẹ̀ Yorùbá yìí torí gbogbo ilé tí ò bá ti lé lórí ó dàbí àwùjọ tí ò bá ti sọ lórí ń bẹ̀ ó dàbí ilé tí ò nílẹ̀kùn ilé tí ò bá ti wá nílẹ̀kùn rádaràdá náà ní mọ̀sẹ̀lẹ̀ nílé náà ṣebí náà ni kò sáṣẹ kò sí discipline kò sí kankan adẹsẹ Islam kálukú anda tiẹ̀ sí àfẹlẹ àwọn àtàwọn àwọn ọjọ́ tiẹ̀ la òun làáfà lọ́dọ̀ ara ti tiẹ̀ nígbà Islam tiẹ̀ sí eléyìí kò tiẹ̀ jọ nígbà Islam tiẹ̀ sí tọ̀hún náà kò tiẹ̀ jọ ṣé bó ṣe lójú ayé Ànábì Muhammad nìyẹn ṣé bó ṣe lẹ́yìn àwọn sàhábà nìyẹn ó wá dásìkò tó yẹ kẹ́ forí fọlọ́ ṣé nígbà tí Ànábì Muhammad kú bí Umaru ṣe lágbára tó nínú Islam ṣé kò forí fún olórí Abubakar nínú tàn mo lè lágbára jùlọ lóòótọ́ àmọ́ aṣáájú mi ní lórí ọ̀rọ̀ yìí gbogbo yín pátá lẹ́mọ̀ iléeṣẹ́ Adama ilé aṣáájú ẹ̀sìn ni ó wá dásìkò tó yẹ kẹ́ panupọ̀ ẹ wá ṣe yẹn ẹ wá ní ọmọ kékeré kan ẹ máa wá bú onítọ̀hún kó lágbára o ó jẹ́ ọ̀rọ̀ tí ń dùn mí gan gbogbo nǹkan tí Yẹ́límà ti ń wí pátápátá àti ìlérí tí ń lé gbogbo ẹ̀ pátá la gbọ́ gbogbo ẹ̀yin nǹkan bá àmàkàsí yìí tó bá ṣe wípé ní gbogbo ohun tí ọmọ yẹn wí tó bá jẹ́ sí pé ní tòótọ́ láwọ́ tiẹ̀ látó dára wá gbé ọ̀rọ̀ àsìkò yìí sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ sùúrù mọ́ o gbogbo sùúrù tá a bá ṣe lásìkò wàláhì ojú ni kì í ṣe sùúrù mọ́ wàláhì ojú ni kì í tún ṣe sùúrù mọ́ gbogbo ẹni sùúrù tá a bá ṣe lásìkò wàláhì ojú ni tá a bá ní jẹ́ ojo ẹ jẹ́ ká kíkè gẹ̀ẹ́sì bàbá tẹ gbogbo sọ̀rọ̀ kí ẹnì kan bọ́ta ó máa bú dírù ẹja fi stop sí subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin alhamdulillahi rabbil alamin.